Ògbókòtò kò fẹ́ igi tóbi o. Àṣẹ pẹ́lú ẹ̀mí olóye ògbókòtò kò fẹ́ igi tóbi o. Àṣẹ pẹ́lú ẹ̀mí olóye ògbókòtò kò fẹ́ igi tóbi o. Ọkọ lórí ọmọ nìyí ọba tó mọ̀ yá yìí. Ògbókòtò kò fẹ́ igi tóbi o. Ọkọ lórí ọmọ nìyí ọba tó mọ̀ yá yìí. Ògbókòtò kò fẹ́ igi tóbi o. Fọ́sítàsọ̀ bàbá bàbá àjùnìyọ. Ògbókòtò kò fẹ́ igi tóbi o. Fọ́sítàsọ̀ bá. Ẹ ṣe kábíyèsí pàápàá ni a ó ṣe ètò yìí adúpẹ́ abáníyọ̀ torí pé ẹ pé ọdún mẹ́wàá lórí ìtẹ́ tẹ́ ẹ ti jẹ ọba adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́tẹ̀ yorùkẹ̀rẹ̀ yóò dábẹ́rẹ́ adúpẹ́ fún gbogbo àwọn àṣeyọrí tẹ́ ti ṣe láti gbà tẹ́ ti wà tó ti pé ọdún mẹ́wàá tẹ́ ti jẹ ọba so nípa ìdí èyí ẹ jọ̀ọ́ ẹ bá mi dárúkọ yín fún àwọn tó ń wò yín. Èmi orúkọ tèmi ni ọba Ṣọlá Akérèmísí orí adé ti ìlú Georgia ọba àkọ́kọ́ ọmọ Nàìjíríà àkọ́kọ́ tó jọba ní ìlú Nàìjíríà. Olóyè Balógun of Georgia ẹ jọ̀ọ́ ẹ bá wa dárúkọ yín fún àwọn ènìyàn wa. Olúwa ṣeun ẹ̀gbọ́n mi nìyí Balógun of Georgia ẹ ṣé ẹ jọ̀wọ́ láti ìgbà tẹ́ ti dé orí ìtẹ́ oríṣiríṣi àwọn lórí ètò láìpẹ́ ti sọ gbogbo nǹkan tẹ́ ti ṣe ṣùgbọ́n ní ìṣẹ́jú kan méjì ẹ sọ àwọn àtìmẹ́tì yẹn àmì sátífíkẹ́ẹ̀tì tí wọ́n tí Georgia tó fún yín lórí akitiyan yín ẹ jọ̀ọ́ ẹ bá wa sọ nípa ọ̀rọ̀ sátífíkẹ́ẹ̀tì. Mo gba resolution láti state of Georgia wọ́n declare a day fún Yorùbá wọ́n pè ní Yorùbá Day. Yorùbá Day ẹni ọba wa ló gba. By the governor of the state of Georgia, by the speaker and the house rep. Wọ́n náà ṣáìdì gbogbo àwọn àtàlẹ̀ lọ́jọ́ yẹn gbogbo Nàìjíríà àwọn Yorùbá tá a lọ àpọ̀ tí mo wà lórí podium pẹ̀lú speaker of the house. Olúwa ṣeun àwọn àṣeyọrí tí wọ́n ti ṣe lélẹ́yìí nípa àwọn àṣà àti ìṣe wa lókè òkun tí a bá sọ pé àkòtọ́ kò yẹ àwọn àṣà àwọn tó ń gbé àṣà wa lárugẹ àwọn tí ó ń gbé tó ń ran àwọn ọmọ Yorùbá lọ́wọ́ lókè òkun tá a bá rẹ́ni tó dé ìlú Georgia tí ò níṣẹ́ tó bá dé abẹ́ ẹgbẹ́ àánú ẹni tó ń wáṣẹ́ ríṣẹ́ ẹni tó ń wá oríṣiríṣi nǹkan ni ló ń rí níbẹ̀ nípa àdíìkì ní gbogbo àwọn tó nílé iṣẹ́ wọ́n ń gba àwọn èèyàn síṣẹ́ so àwọn àṣeyọrí tó pọ̀ láti ṣe ìrànlọ́wọ́ àwọn kọ̀ọ̀kan tí wọ́n kú náà àtúndìde láti ṣe ayẹyẹ ìkẹyìn fún wọn gbogbo ẹ̀ là ń ṣe nínú ẹ̀ yìí so kìí ṣe pé akẹ̀dédé di ọba fún fọ̀fọ́ọ̀n lásán pé akẹ̀dé ṣe ṣeréṣeré àwọn nǹkan rere wà tá à ń gbé ṣe nípa ìdí èyí ẹ bá wa dúpẹ́ ní ọwọ́ Ọlọ́run adé apẹ́ lórí bàtà apẹ́ lẹ́sẹ̀ yóò di òkè ni ẹ ṣé àdúpẹ́ olóyè wa bàbá ẹ ṣé ẹ dàgbà ẹ ní dàgbà yẹn a ní kí a sọ ọ̀rọ̀ sí tí fún àwọn aráalé pé àṣà àti ìṣe ní ilẹ̀ Yorùbá Ọlọ́run má jẹ́ kó parẹ́ Ọlọ́run sì jẹ́ kó parẹ́ ẹ ṣé àdúpẹ́ kábíyèsí. Yorùbá ló ní àṣà àti ìṣe àwa Yorùbá la ní bá a ṣe ń kíni bá a ṣe ń wọṣọ bá èdè wa. Ìlú ijó gbogbo ẹ̀ ní ìyàwó fífẹ́ ọmọ títọ́. Tẹ́ bá wò ní òde òní wọ́n bá ń ṣe ayẹyẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìlú wọ́n máa náwó bíi Hausa Igbo náwó ṣùgbọ́n àṣà Yorùbá ni ìjọba láyé àṣà so ojú òní tiwa mo fẹ́ fi àsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá tó ń wò wá ẹ jọ̀ọ́ mo fi Ọlọ́run ọba Elédùmarè mo fi pè ẹ má jẹ́ kí àṣà wa parẹ́ ẹ má jẹ́ kí àṣà wa parẹ́ gbogbo àwọn tá a bímọ èmi pàápàá jẹ̀bi inú ẹ̀ gbogbo àwọn tá a bímọ sí ìlú òyìnbó ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká máa fi èdè wa ká máa fi kọ́ àwọn ọmọ wa ẹ ṣe. ẹ bá dẹ̀ dé Nàìjíríà ní probably 9 years ago mo lọ sí Nàìjíríà àwọn ODC Ondo State náà mo ní ká àbá ṣọ́ra mo ní èdè ìlú mi máa parẹ́
bí ẹ bá dé ìlú tí bá dé ìlú yìí sí bá bẹ̀rẹ̀ kí lórúkọ ẹ̀ ọmọ òyìnbó ni wọ́n fi dá yín lóhùn bẹ́ẹ̀ ni. ètò ìbàdàn ó dá yín lóhùn ní fi rí dalẹ̀ bẹ̀sì ẹ ti bá yín sọ̀rọ̀. bá yín sọ̀rọ̀ lọ́sibú gúrúùpù náà jẹ́ nípa àdé yìí ẹ jọ̀wọ́ abẹ̀yìn ni ẹ jẹ́ ká máa fi èdè wa ẹ jẹ́ ká máa fi kọ́ àwọn ọmọ wa wọ́n lè go wrong lórí ẹ̀. Àwọn Mexicans wọ́n kọ́ ọmọ wọn ní èdè wọn ni wọ́n ń sọ, wọ́n ń gbóyìnbó tó bá lọ sí iléèwé. Àwọn Chinese èdè wọn wọ́n fi ṣeré. Àwa Yorùbá ẹ má jẹ́ ká di adékòdèrè. Ẹ ṣe àdúpẹ́. Àwọn ọmọ tí ẹ ti ń lọ ẹjìnà ó pọ̀ jù pèsè àìní àti Mexicans. Igbo tí wọ́n bá ń ṣe nǹkan èdè wọn ló fi máa ń sọ. Bẹ́ẹ̀ ni máa ń sọ ọdún school wà ní Georgia. àtàwọn ọmọ wọn náà ti bá fọ́ bí wọ́n ti ń sọ. ní sọ pé bí wọ́n sí pẹ̀fọ́ Yorùbá. àfi ká máa ṣàkóṣá. Ọlọ́run Olódùmarè Ọlọ́run yóò bá wa tún ṣe. Ìtawà náà ń ṣe iná ara àwọn nǹkan tí yóò mọ̀ ń gbé lárugẹ ni. A gbọ́dọ̀ máa encourage ara wa fún nǹkan rere. Ẹ ṣe àdúpẹ́ àwọn ọmọ rẹ yín bá. Olùgbọ̀wọ́ ètò ṣe àdúpẹ́ lọ́wọ́ yín o. Ẹ ṣe bàbá. Ojú òní tì yín o. Àṣẹ. Ayé a máa fẹ́ràn yín o. Àmì àṣẹ. Ní ṣubú ẹ̀mí, Àmì. ní ṣubú ara. Àmì. Gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ ń wò wá nínú prógrámù yìí, ojú tẹ́ fi ń wò wá, ojú mi ò ní fọ́ o. Àmì àṣẹ. Etí tẹ́ fi ń gbọ́ wá, etí yìí ò ní di o. Àmì àṣẹ. Léèní tẹ́ ń wò wá tẹ́ ń gbọ́ wá yìí, ẹ̀ ní kábàámọ̀. Àmì. Àmì àṣẹ. Àṣẹ kábíyèsí bàbá. Kábíyèsí àdúpẹ́ bàbá. Thank you.